politicians wa àwọn ọmọ wọn gbogbo wọn ló wà lábúrò kan ṣe fàájì tàbí ń sọ fún wọn pé tí wọ́n rí gbogbo buildings tó ń rí gbogbo buildings tó ń rí ìṣojú mi ló ṣe kọ́ most of it in the last 20 years ìṣojú mi pé mo wà nílùú yìí ló ṣe kọ́ gbogbo building tó ń rí ẹ wo ẹ bó ṣe tight pẹ̀lú bó ṣe tight tó náà lọ fi ń kọ́ a máa kọ́ church a máa kọ́ mọ́ṣáláṣí kò sí production ló fò àbádẹ́wì tí wọ́n ní come back home ṣé èèyàn á fi priority ìdíra sílẹ̀ èèyàn á jókòó sílùú tí mo pàdé ẹ̀gbọ́n mi kan ní ibi tí mo ti ń káàkiri léèní nísìn kọ́lọ́n bá wà pẹ̀lú gbogbo wa tá à ń ṣiṣẹ́ wọ́n ní Mr. Koiki wọ́n náà ṣẹ̀dé láti Nàìjíríà ni wọ́n ròyìn wọ́n fi tì àbádẹ́wì tán àwọn tó ń support wọn náà ló máa ẹ̀yìn lẹ́ fún wọn láyé jẹ ìṣojú mi ní London lọ ṣe kọ́ gbogbo ibi tẹ́ ń wò yìí gbogbo ibi tẹ́ ń wò yìí kò sí miracle kankan nínú ẹ̀ hard work ni but àwa irọ́ tàbá wí tán wọ́n ní kí ló wà níbẹ̀ yàtọ̀ wà níbẹ̀ náà o lè fi ikú wérun náà o lè fi ikú o lè fi wórun so yàtọ̀ tó wà níbẹ̀ nìyẹn àwọn ọ̀dẹ̀ ní dákẹ́ ìtẹ́fẹ́ ní pé ká dákẹ́ àwọn ọ̀dẹ̀ ní dákẹ́ láíláí so gbogbo tẹ́ ń wò pátá offices so kò sí any big day kankan nínú ẹ̀ but at the end of the day big day tó wà ó tún lọ sí tẹ́mi pé ṣe sí wọn àtúntún move as usual ó ṣàtìyé yín èmi bọ́ yín náà ní KOIKI MEDIA so bàbá nìyẹn olórí ẹbí wà látà happy birthday àti kí ẹ lẹ́ẹ̀kan àṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọ̀rọ̀ kan sọ pé mò ń jáde lẹ́ẹ̀kan wọn à ní Liverpool street kó bá da náà ni kó bá da ṣe rí ara irinṣẹ́ ta máa ń lò ẹ̀rí eyín nísìnyí àwọn tripod fún yín pé kẹ́ support media ṣẹ́rí mẹ́rin lélẹ̀ ìtàtúnṣe lọ kó nísìn tí bá ní kọ́ra ní Nàìjíríà nísìn ìgbà náà máa ní kinní kan 1000 naira gbogbo ẹ̀ máa di 1000 naira so so àṣeré yàrá grandma lé Àjàyí mo kí Princess Awoniyi ìyá dáadáa iṣẹ́ tẹ rán ọmọ mi náà ní ọ̀gbìn náà àmọ́ tó ń bá mi ṣiṣẹ́ gbogbo ọ̀rọ̀ máa fún wọn ní gadget ọmọ máa fi ṣiṣẹ́ àtúnṣe lọ́ra ilé mi ayé ní kẹ́ support media wa owó làtúnṣe lọ ná nísìn àtúnṣe lọ́ra tí bá ní kọ́ ra Nàìjíríà nísìn owó ńlá ni owó ọmọ yẹn ní so ilé nísìn àṣẹ lọ́ra ni irú iṣẹ́ ta fi ń ṣiṣẹ́ tí bá ní kọ́ ra ẹ̀wọ̀n pé òkú ń bọ̀ so KOIKI gbọ́dọ̀ ní gbogbo gadget táwọn ọmọ máa fi ṣiṣẹ́ ní next month àti ní tẹ́lẹ̀ a tún máa ń rà sí òye yín ẹ support wa so káwọn ọmọ wa lè rí nǹkan lò ìlélẹ̀ àìsọ̀rọ̀ ọ̀rọ̀ ni ó yẹ jẹ́ ká máa wo iwájú gbogbo fóònù mi gan ti mo charge fóònù yẹn dáadáa ẹ máa wo bí London ṣe rí mo kí Mr. Perry ṣàlàfẹ́ lẹ́wà àkúsí mi ò ní o mo kí gbogbo alẹ́ nǹkan sí ṣẹ́rí gbogbo ibi tẹ́ ń wò yìí building tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ìṣojú mi ló ṣe bẹ̀rẹ̀ èmi àti wà látà nílùú yìí Liverpool Street Station so èmi máa bọ́lẹ̀ nísìn tàbá dẹ̀ ń sọ fáwọn èèyàn wa pé báyà pé bọ́ọ̀sì wo ló ń bọ̀ lẹ́yìn ẹ̀kọ́ mo sọ fún yín pé mo láìkì bọ́ọ̀sì tí wọ́n bá ń lọ lórí bọ́ọ̀sì wa máa rí gbogbo tó ń lọ àwọn ọlọ́pàá ló ń lọ yẹn nísìn gbogbo àwọn ọlọ́pàá yẹn ló ní code sórí code tó wà lára mọ́tò wọn yẹn tó bá ti ṣàṣe má ṣe ká máa fi locate wọn nìyẹn ìjọba ọlọ́pàá lóye náà wọ́n wà racist so Liverpool street ló ń gbé bíbá Mr. Kẹ́hìndé Sàlámì ẹ̀ṣẹ́ gan ni wọ́n ní mo kó ètò báńkì tẹ̀ ń wò yìí 24 hours ló ń ṣí 7 days a week báńkì lélẹ̀ báńkì yìí báńkì tẹ̀ ń wò yìí Metro Bank yìí mo bá wọn polówó fún mi lówó Metro Bank 7 days àwa ṣì ń ṣe POS ìlú òfò ẹ máa fowó ra owó àbádẹ́wì tán wọ́n ní shut up wọ́n ní come back home
gbogbo àwọn tó support Tinubu wọ́n ti wálé náà bẹ́ẹ̀ ní kèmí máa bọ̀ nílé gbogbo àwọn tó lọ support Tinubu ṣọ́ ti wálé mo fẹ́ bọ́lẹ̀ ni o so wọ́n dẹ̀ máa bọ́lẹ̀ bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ para mọ́ wọ́n ní come back home ìlú òfò mo fẹ́ wá come back home wá ṣe wàá sọ pé thank you driver tó bá bọ́lẹ̀ lórí bus kò ságbèrò thank you driver so máa sọ pé kò má tà àwa tá mọ̀ pé ó má tà ọ̀gá bínú so ìwọ tó ní kò má tà no problem wà nínú Nàìjíríà kó máa sọ pé kò má tà kí a máa jẹ kọ́ máa rape gbogbo wa gadget la tún lọ rà lórí gadget nìyẹn a máa ń wòyàn náà nílùú yìí ọ lè wòyàn pa so tálàfẹ́ lẹ́wà whether you're bad púpọ̀ but at least kò dàbí ti Nàìjíríà mo kí gbogbo alẹ́ nǹkan sí o àkópalẹ̀mọ́ so ẹ jẹ́ kí n dúró báyìí mo ìwà ìtì bá ń dúró de bọ́ọ̀sì kíkọ̀ tó fún yín ní àwọn view tó bad ṣẹ́yìn náà rí view yẹn ṣe rí gbogbo létà ń wò yìí ìṣojú mi lọ́ ṣe kọ ẹ má bínú ẹ̀yin tẹ́ wà lórí ọwọ́ méjìlá ní ṣàjẹ́ ká manage gbogbo ẹ̀ tó tá bá ti wà níta ẹ máa manage broadcast yẹn ni ṣe rí building tẹ́ ń wò yìí mo ń bọ̀ fi tàn kámẹ́rà mi lélẹ̀ náà ṣe rí building tẹ́ ń wò yìí tí mo fi ń wọ̀n yìí right èyí tó wà ní iwájú àti gbogbo mẹ́tẹ̀ẹ̀ta àbí mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ń wò yìí ta ló lè sọ pé in 20 years lọ́kọ́ mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ń wò yìí 1 2 3 4 building mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ń wò níwájú mi mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ń wò yìí a ní láti gbàdúrà a ní wọ́n plan ẹ̀ láàrin wóró kókó kékèké náà lọ́ fi plan ẹ̀ wọ́n plan ẹ̀ wọ́n determine tó máa ṣe eléyìí náà ní sí wọ́n ṣẹ̀ ṣe a lot of adjustment sí so kí ló wá dé tí tiwa ò rí bẹ́ẹ̀ ìbéèrè tẹ́ ká máa béèrè lọ́wọ́ àwọn olóṣèlú nìyẹn pé kí ló dé èmi ló ń wò ó má ṣubú wọn lọ fẹ́ yín kọ́ ọmọ tútù yìí mú ọmọ gbọ́dọ̀ wọ gloves ọwọ́ mi na ẹ sáré wọ gloves mi ló dé òtútù yẹn gbọ́dọ̀ sáré wọ gloves ọwọ́ if not ọwọ́ yẹn ẹ má bínú irọ́ gbọ́dọ̀ wọ gloves òtútù yẹn ti pọ̀ jù òtútù yẹn mo kẹ́ ẹ ní gbogbo Ifọ̀ àbúrò mi dáadáa gbogbo ẹ tẹ́ fẹ́ travel Ọlọ́run máa ṣọ̀nà yín ẹ̀yin náà máa ráyè travel ẹ máa travel ẹ má wọrí àwa tá ti wà ń lo òyìnbó náà àwa náà kórè kó délé kọ́lọ́njà kó délé kọ́lọ́ pé tá à ń kó wá sílé náà àárín kankan ṣe sí torí bọ́ọ̀sì nísìn òun ló ń lọ sí Stansted airport mo ti ṣọ́ ẹ rántí airport máa pẹ̀ tí bá parí program máa pẹ̀ brother mi Ọlánìpẹ̀kun máa pẹ̀ tí bá ṣe tán sórí mo ti ṣó yín ní Stansted ẹ rántí bèbí kan ọmọ kékeré kan tí mo interview tó náà ń ṣiṣẹ́ pẹ̀lú airline airport tó ti ń ṣiṣẹ́ yẹn lélẹ̀ so ìbéèrè tẹ káwa máa béèrè ni pé kí ló dé títí wọ́n rí bẹ́ẹ̀ nítorí pé crime scene ní Nàìjíríà I gotta start moving again ẹ má bínú so mo gbọ́dọ̀ gbé kámẹ́rà wá sójú mi pé mo máa wọ bọ́ọ̀sì nísìn mo tún ń lọ ìrìn àjò míì Koiki Media mọ̀ pé mi máa ń rìnrìn àjò ni ẹ má bínú ẹ̀ tẹ́ bá review mi I'm always on the move torí pé àwọn tó ń bá mi ṣiṣẹ́ ń lé wọ́n need a lot of equipment so àwọn máa lọ máa sọ́ọ̀sì fún ní London àwọn máa lọ máa sọ́ọ̀sì fún nǹkan tó bá fẹ́ nǹkan tó bá fẹ́ mo gbọ́dọ̀ lọ sọ́ọ̀sì fún ìbínú mọ́tò ló wà pẹ̀lú ọkọ ẹ̀ tó tún wojú mi ó wà nù BMW ó tún wè mí tèmi wà lórí public transport so lẹ́ẹ̀kan sẹ́yìn tiwantiwa ẹ̀rọ ìpínlẹ̀ kan fún lẹ́yìn London sweet but òun náà ní tiẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ so ẹ̀rọ wọlé bàbá gbogbo wa náà ló máa kọ́ ẹ ṣe sùúrù ẹ má bínú ẹ̀ tèmi ẹ wọ bọ́ọ̀sì lórí tó touch. Sorry. It's okay. Can you help me to touch it, please?
Oya, ẹ̀gún mú ajá ráyè wọlé Òṣòdì. Ìyànà Pájà wà o. Ẹ kò sáyè lókè ni. Gbogbo ẹ̀ ti kún blẹ́mblẹ́m ni. Oya, ẹ jẹ́ n dúró báyìí. Ẹ ràn pé gbogbo ẹ̀ ti kún blẹ́mblẹ́m lókè náà. Òṣòdì. A máa pa broadcast kan because ọwọ́ mi ò lè máa ṣe gbogbo ẹ̀. So